àfàwọ̀ ìwà Islam wàláyé nǹkan dé àfàwọ̀ ìwà Islam nǹkan dé sẹ́ ọ̀nà bó lè gbà wá ọ̀nà Àtíkù ròdù lọ́nà náà sókò gan gbàbí tó ṣe yẹ kẹ́ rí rẹ̀ wò ó wáyé pé ẹgbọ̀nà Táíwò dé yìí ni ẹ wá lọ wo bí àwọn èèyàn ṣe ń ju ẹ̀ṣẹ́ ní báńkì ní àwọn upper court tó heavy ni o nítorí àgbowó ẹ̀jẹ̀ ń ṣe sùúrù lérí àgbowó kíjọba wà nǹkan kan ṣe sọ̀rọ̀ yìí wọ́n wá nara wọn tó kù nísìnyí kíjọba wà nǹkan ṣe sí níbo làwọn ń lọ báyìí lórílẹ̀‐èdè. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Àmín. Bá ọjọ́ gbogbo ọlọ́run ọba tí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ ìwọ ọlọ́run ọba kẹyìn náà gbọ̀ngbọ̀n rẹ o ìwọ náà ló tún wá ṣẹ́kù bí gbogbo bíbẹ máa sọ máa wí máa lọ máa bọ̀ máa dìde máa jókòó máa sùn máa jí máa jẹ máa mu tí kankan ò ní ṣiṣẹ́ mọ́ tí ò ní sí mọ́ ìwọ ọlọ́run ó sì tún ṣẹ́kù ọ Allahu Akbar àṣẹ gbogbo àwọn ẹ̀dá kálukú ọmọ wọn rẹ̀ àtàn náà ni gbogbo ọlọ́lá kálukú ọmọ wọn rẹ̀ ẹ̀fọ́lá yín ṣe dáadáa àmọ̀ tán náà mọ̀ ni àmọ̀ ju gbogbo ẹlẹ̀ náà mọ̀ ni gbogbo onípò ẹjẹ́ a máa rántí ọlọ́run ẹjẹ́ a rántí ijọ́ tí pò ó máa lọ tiẹ̀ táwa náà máa lọ tiwa wọn ni wọ́n ti sin láti jẹ àrùn ipò ó sì tún wà lọ́wọ́ ẹlòmíì tó ń lo tó máa control lọ ẹjẹ́ a rántí gbogbo wọn ni ẹjẹ́ a fìtàn tó dáa sáyé lọ ẹjẹ́ a fọ̀rọ̀ tó dáa sáyé lọ ẹjẹ́ a fi tí wọ́n máa sọ ń pa wa dáadáa kalẹ̀ fáyé ẹjẹ́ kí wọ́n rá wọn ọmọ wa kí wọ́n tó máa ṣàdúrà fún wa lálùkìyámà wọ́n rọ ọmọ ẹlòmíì wọn ní ọlọ́run ò ní fi ìjà àwọn bàbá àwọn eléyìí wọ́n sì rá àwọn ọmọ ẹlòmíì wọn ní ọlọ́run ò wọ́n ṣàyíyá fi bàbá tó bí àwọn eléyìí wọ́n ṣàforíjì bàbá tó bí àwọn eléyìí kí ló fà á ẹni wọ́n ń kọ́ lọ́run ò ní fi ríjì iṣẹ́ ló ṣe sáyè ẹni wọ́n sì ń wá ń dàdúrà bò láì sí ń bẹ̀ mọ́ tọ́ àwọn ọmọ rẹ̀ ni wọ́n rí tí wọ́n fi ń ṣàdúrà fún iṣẹ́ lòun náà ṣe iṣẹ́ ló ṣe sáyé ọlọ́run abẹ́ọ́ ni dákun ọlá ìṣirò ọlọ́run àfibìọ́ àtúndúpẹ́ o àdúpẹ́ pa àtúnbẹ àtúnwá ń bẹ láàyè àwa ń bẹ láàyè tó dùn mọ́ wa àwa ń bẹ pẹ̀lú gbogbo tí ọlọ́run ọba dá mọ́ wa lára tí gbogbo ẹ̀ sì ń ṣiṣẹ́ ọjọ́ kan ṣàì ṣiṣẹ́ mọ́ ọlọ́run gbogbo àwọn àfọwọ́fà díẹ̀ tí èjẹ́ ń tó kó sẹ̀dá lára ó ṣiṣẹ́ mọ́ nínú ara dákun ọlọ́run mọ́sà sí wa lọ́wọ́ àwọn nǹkan náà la ilaha illallah ẹlòmíì àfọwọ́fà tiẹ̀ ní jíjẹ ẹlòmíì àfọwọ́fà tiẹ̀ ní mímu ẹ má jẹ yẹn mọ́ ẹ má jẹ kà mọ́ yóò sì tún máa jẹ gbọ́ báyà wọn ní tọ̀ ìtọ̀ rẹ̀ ṣúgà dé kìnìkan dé ẹ má ṣe gbá ẹ má mutí mọ́ ẹ má mu sìgá mọ́ ẹ má mu gbóyìí mọ́ dákun mọ́ mu mú kú mu wọ̀nyí mọ́ kò ní í gbọ́ ṣe àkọọ́lẹ̀ ti dúró pé ntí mu ní ọ̀pá ntí ń jẹ ní ọ̀pá ìwọ ọlọ́run abẹ́ọ́ ni dákun gbogbo tí ọba kó bá wa nú àgọ́ ara wa ìwọ ọlọ́run kájú wa kó mi ọlọ́run gbà lọ́wọ́ wa ntọ́ bá ṣe ta ló lè bí ọ abẹ́ọ́ ni ọlọ́run dákun bá a fi yíwọn náà kún gbogbo dáadáa tó ṣe fún wa láyé ọlọ́run jẹ́mi ìwọ ogun mọ́jẹ́ ara rè ọlọ́run àfọlásìkò yìí bẹ́ẹ̀ lọ́run bàbá wa Sheikh Tajul Adabi ọlọ́run bá kẹ́ wọn bàbá wa làájì àgbà mọ́sẹ̀gbà ọlọ́run bá kẹ́ wọn àtàwọn tó bí wọn bàbá wọn oníwàásí àgbáyé ọlọ́run bá kẹ́ wọn àtàwọn tó bí wọn àtàwọn àrán wọn àtàwọn ẹbí wọn ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run o bẹ́ẹ̀ náà ni ọba wa kẹ́ bàbá wa lágége dákun ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn àtàwọn tó bí wọn àtàwọn àfa wọn ọlọ́run bá kẹ́ bàbá lágbàjì àtàwọn tó bí wọn àtàwọn àlùfáà wọn ọlọ́run bàbá wa làájì àgbà tòní ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run bá wa bá yín múlé lọ́wọ́ dákun ọlọ́run má jẹ́ nǹkan kan fẹ́ má jẹ́ nǹkan kan tí jẹ́ ní tí ìbani nínú jẹ́ ọ̀sẹ̀rẹ̀ sí láyéláyé la ilaha illallah bàbá wa làájì àgbà tòní ọlọ́run o àfọlá àwọn tẹ gbapò fún àfọlẹ́ ní tẹ tara rẹ̀ jáde ìyá àti bàbá ó àfi bí ẹ ti ń bọ̀ àfi bẹ ọlọ́run omi tí ó bá jáde lójú yín omi ìdùnnú ni kó máa jẹ́ ó jẹ́ ojú mi ìbànújẹ́ la ilaha illallah bẹ́ẹ̀ náà la tọrọ fún bàbá wa mudiru markas ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà bàbá ti padà sí ọ́fíìsì báyìí inú òru tá a gbọ́
bàbá ti padà sí ọ́fíìsì wọn àlàáfíà ti dé àmọ́ wọ́n Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ fún bàbá náà Ọlọ́run o wá wọlé àti wọn ni náà gbogbo ẹ tí ń bẹ tá ń tọrọ àlàáfíà fún ọlọmọsá ṣàlékún àlàáfíà fún wọn. àwọn tí máa fún alẹ́bùn lórí ètò yìí Alhaji wa táyé jí wa elépo Ọlọ́run ò ní baṣẹ́ rẹ jẹ́ Ọlọ́run ò sì ní pa ọ́ lẹ́kún bẹ́ẹ̀ náà ni AYG glass ọjà rẹ ọmọ ta Ọlọ́run ò ní sọ àlùbásínú ọjà rẹ la ilaha illallah Abdulrasheed trader dealer tàbí oní AC inú ni dákun Ọlọ́run gbogbo tó ń fẹ́ wájú Ọlọ́run ọlọ́mọsá máa ṣe fún yín bẹ́ẹ̀ náà láti àdúrà fún bàbá wa San Adélọ́dún dákun Ọlọ́run gbogbo tẹ́ ń bá ń fẹ́ wájú Ọlọ́run máa ṣe fún yín kódà bọ́ bá ní kankan tí tó ń bá yín nú jẹ́ tó ṣe pé Ọlọ́run ò tí ì ṣe yìí fún mi Ọlọ́run ó sì bá yín ṣe ọlá àwọn tí ń jẹ tẹ́ bá fún wa pé ká fún wọn lórí ètò Ashabul Janna Ọlọ́run o bẹ́ẹ̀ náà látún tọrọ àdúrà fún ìyá wa Halima Adélọ́dún Ọlọ́run bá wa pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà látún ṣe àdúrà fún Alhaji wa Ọláyínká Oníkìjìpá bẹ́ẹ̀ náà látọrọ fún ambassador Tajudeen Ọlẹ́sìn tí máa rán ìdílọ́bẹ̀ pé só ti tán tó gbélé yìí náà lọ dákun Ọlọ́run ambassador Tajudeen gbogbo tó ń bá wọnú ayé rẹ yẹnyẹn Ọlọ́run ó ṣe fún ọ èyí tó ń fẹ́ lórí ọmọ Ọlọ́run ó yẹjú ẹ èyí tó ń fẹ́ nínú sẹ̀mí ara rẹ Ọlọ́run ó yẹjú ẹ àti gbogbo ẹni tó yẹ pé bí wọ́n ti ń gbọ́ wà yìí wọ́n pé ìwọ Ọlọ́run àdúrà wọn ṣe fáwọn kan yìí ọwọ́ àwọn náà ká ṣe dákun Ọlọ́run mọ́sà ṣe fẹ́yìn náà kẹ́yìn náà mọ̀ ṣe wala la ilaha illallah sàbánà lẹ́ni tí ó mọ̀ ṣe Ọlọ́run wala la ilaha illallah wala àjọ kan ṣoṣo rẹ̀ afáwa ẹwà Islam ẹ sálámà sílé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ohun afáwa lẹ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali Ali Imam Oguni apanu kasegi ẹwà Islam àti gbogbo àwọn tá a jọ ń bẹ nínú ilé agodo yìí à ń bẹ ní Diamond 88.7 the shining supreme station bẹ́ẹ̀ la wáyé dákun Ọlọ́run abẹ́yọ́ni olórí oko káfàtà àbáwá fi olúnu Ọlọ́run nípa yín lẹ́kún gm wa yányán fún gbogbo wa ń bí ní Diamond FM òun bàbá wa pa Michael Ọlárẹ̀wájú ètò onídàrúmọ́ yín lọ́wọ́ o bàbá wa pa Oyèdépò Jésù àṣeyanu nípa ìfẹ́ olùgbàlà bàbá kì í sin kankan Ọlọ́run bá dúró tì àti gbogbo àwọn tá à ń jọ ń ṣiṣẹ́ nù Diamond 88.7 yìí dákun Ọlọ́run orí tí kálukú ń tọrọ Ọlọ́run ṣàṣe fún wa o ẹ fi dérí ọlọ́wọ́ bọ́tìnì wa ọlọ́wọ́ bọ́tìnì ń bẹ wájú mi báyìí òun ní jẹ́ ẹ máa gbọ́ wa òun ní jẹ́ ó ṣe kedere dákun Ọlọ́run nítorí náà ń fẹ́ wájú Ọlọ́run ṣàbá wa ṣe fún èyí tọ́lọ́run ti ṣe fún ọ Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ èmi a máa pè ní ṣékélé màmá torí tí ó ṣe ṣékélé púpọ̀ ìgbésí ayé rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó dàrú la ilaha illallah. àfàwọ̀ ẹwà Islam wàláyé nǹkan dé àfàwọ̀ ẹwà Islam nǹkan dẹ́sẹ̀ ọ̀nà bó lè gbà wá. ọ̀nà Àtíkù ròdù lọ́nà náà sóko gan gbàbí tó ṣe yẹ kẹ́ rí rẹ̀ wò ó wáyé pé ẹgbọ̀nà Táíwò dé yìí ni ẹ wá lọ wo bí àwọn èèyàn ṣe ń ju ẹ̀sẹ́ ní báńkì ní àwọn upper court tó heavy ni o nítorí aago ẹ̀jẹ̀ ń ṣe sùúrù lérí àgbowó. kíjọba wà nǹkan kan ṣe sọ̀rọ̀ yìí. wọ́n wá ń nara wọn. tó kù nísìnyí kíjọba wà nǹkan ṣe sí i. níbo làwọn ń lọ báyìí lórílẹ̀‐èdè yìí. kọ́lá àbárè pé nìkan lù sí ìyàwó rẹ̀ toyúntoyún. la ilaha illallah muhammadu rasulullah lérí ọ̀rọ̀ owó yìí náà a tún wá rí obìnrin kan tó bọ́ra alẹ́ báyìí ó wá kú kọ́nsẹ́ẹ̀tì nìkan ó ní òun ẹ bá ń kó owó òun yẹn òun ò kó sí báńkì mọ́. àti bọ́ksà tó wọ̀ ẹ̀yin náà ti ẹ̀rí ẹ̀ sì pẹ́ ìwo nǹkan ẹ̀rí bọ́ksà tí obìnrin wọ̀ èmi rí búrádé wọn wo bọ́sà mọ́sárì tó bọ́ra alẹ́ báyìí tó kù búrá nìkan tí wọ́n ń pè ń bẹ lórí Facebook báyìí èmi ẹ̀ sì bá a bá ń sọ̀rọ̀ àfẹ́ wà dámọ̀ mọ́ kí àwọn òun èèwò ẹ̀ ṣe wá rí bọ́ksà. wọ́n fi yóò náà hàn mí ní gbèsè kọ́rọ̀ owó yìí láti ta ló fi hàn yín. à ń sọ̀rọ̀ owó yìí lọ́wọ́ ni wọ́n ní. ẹ̀ ń wò lérí fóònù yín ẹ máa gbọ́. ẹ̀ ń stroll débẹ̀. bébé à ń sọ̀rọ̀ owó ni wọ́n ní kọ́dọ̀ ti dá wàhálà dé kókó ẹ̀wùyá yìí. wọ́n ní ẹ̀wùyá yìí ojú yín ọ̀tá kan wò yàtọ̀ ní ẹ̀wò bọ́ksà lẹ̀ wò nǹkan o Ọlọ́run o nǹkan dé o ààrẹ ni a pè a sì ní ṣépè ọmọ Nàìjíríà ẹ sá mọ ṣépè. ẹ dákun àwọn ìjọba ni kí ẹ dákun. ẹ̀yin ìjọba wa ẹ dákun wọn mọ dọwọ yìí. ẹ ètò yẹ dákun. bàbá tí ń bẹ Central Bank èmi ò wọ́n kọ yín o bàbá tí ń bẹ ń bẹ ẹ dákun ẹ bá àwọn bàbá àgbàlagbà sọ̀rọ̀ pé wàhálà dé pé wọ́n ń ṣépè lé yín. àtẹni ó gbé yín síbẹ̀ náà. àti àwọn bàbá bẹ́ẹ̀ bá ti láwọn bàbá lọ́hùn-ún bàbá tí ń bẹ Central Bank
wọ́n bá sọ fáwọn bàbá àgbà lóhùn pé èpè tí wọ́n ń ṣẹlẹ̀ wù yí pọ̀ o bó lẹ́ ti ṣe o. ebi ti ṣẹlẹ̀ ebi ti ṣẹlẹ̀ nílùú o. ọ̀rànjú owó nù sẹ́ẹ̀tì kò sí. àwa ń bẹ nù wàhálà epo àwa bẹ́ẹ̀ bá dé tu yìí níbẹ̀ wọn la ilaha illallah muhammadu rasulullah ẹ̀ ṣe gbogbo mọ́tò tí ń bẹ lọ́rin bófàsì ní lọ́wọ́ ni gbogbo ẹ̀ ti búlọ́ọ̀kù ipa sójà gan ọ̀fẹ́ ká mọ́tò ló ní èyàn tó lè nà. wọ́n lé lómi lánìyàn pé gbàtọ́ba tó kàn náà níbi tí wọ́n ti rí ponu. la ilaha illallah muhammadu rasulullah. tiẹ̀ náà wọ́n pè ní àpò kan àbílẹ̀ wọ́n pè. wọ́n lápò kan àti kankan ní ti bófàsì. ìyá bófàsì. àwọn tọ̀hún nísìn àwọn ti kó bí àpò méjì lé lérí. ìyá bófàsì ọlọ́wọ́n wọlé àìsírò ara rẹ̀ wàláhì gbogbo ntọ́ nbà ń fẹ́ wájú ọlọ́wọ́n mọ̀ sí fún ọ. àmín. ní ìyá bófàsì wọ́n ti wá jálá àánú báyìí. kọ́dà bí tọrọ yìí dé tẹ́lẹ̀ mi bá láàánú púpọ̀ gan níbi ọ̀rọ̀ epo ẹni mi bèrè pé òun ò fi epo lẹ̀ nísì. láàyè la àsìkò yìí gan wọn wá múra pé òun bá ti rí òun náà sọ. eléko tó bá mọ̀ pé níṣẹ́ òun fẹ́ máa ṣàánú òun fẹ́ ṣàánú àwọn èèyàn kọ́dà lómi bá wọ́n fẹ́ ọ̀gbọ́ ìwà àfikò yìí lẹ̀ ná kó fi rọjú rọ̀ṣẹ̀ torí tí wọ́n bá rà iná wọn ta. àwọn kan tó wọ́n sọ gbólóhùn kan ní ìsìnkú ọmọ nàìjíríà wọ́n ní yà má wà láì mọ́ tí wọ́n rò débẹ̀. ní tí wọ́n rò débẹ̀ ni pé wọ́n ti wò pé kọ́dà bẹ́ẹ̀ bá sọ pé 500 naira per litre amara ní tí wọ́n rò débẹ̀ ni wọ́n fi sọ pé ìyá mọ́ nàìjíríà la. wọ́n gbogbo tó bá ti dédé àárà lọ nù ó yà nánu. ṣé tó bá ti pọ̀ mọ́ nàìjíríà bàbá ṣe dáadáa ní àfẹ́ ìwé wàsílámù nítorí yẹ gbogbo wa ni pé kálukú gbé mọ́tò ẹ̀ kalẹ̀ ààrẹ po mọ́ tó bá ṣe pé ní kọ́ńtírì mi ni ẹnìkan kan ẹ gbọ́dọ̀ rí po mọ́ wọ́n wàá gba gbogbo òlu àgbọ̀dọ̀ rí mọ́tò kan kó rìn. àwọn tọ́lọ̀ tó wá ṣe nǹkan fún nùlù tí àwọn náà máa ṣe bẹ́ẹ̀ àwọn náà ní. ẹ rí báyìí àmọ́ bá àwa nàìjíríà ọlọ́run bẹ ṣáàjà máa rà á bá ti rí bẹ́ẹ̀ ọlọ́run bẹ. àwọn kan bẹ ní wọ́n kàn ẹ mọ̀ lọ́ọ́ lù wọ́n. àfa àwẹ̀ wàsílámù àti lójú wa báyìí lẹ́nìkan ti tún yín ó sì tún yín kúrò ní 330 ó sì tún yín sí 390 ọlọ́kẹ́ tí ó bì ń lójú àwa tá a rè kó kálukú wa ń wòran. ẹni ẹ̀ mo sọ́jú ẹ wo orílẹ̀-èdè. bàbá yẹ pé hàn nìkan lọ́ba lọ bẹ̀ ni kọ́dà wọn ò fún lépo lọ́fẹ̀ẹ́ àmọ́ ti mọ̀ pé àwọn ṣùgbọ́n láì rí. wọ́n ara wa ta tó fa wọ́n wá ń wò wá bẹ́ẹ̀ àwọn àfáàní àwọn akéwàlà jí àgbà làwọn eléyìí báwọn tí bá fa bàbá wọn náà ti dákẹ́ jẹ́ tí mo wò kálukú wàhánà láyé làwọn mọ̀ sí wàláyé bísí ti yin lóòótọ́ ẹ̀mọ́ táwọn náà wí ni subhanallah ẹ̀ tún yin ni nígbà wí nù ìwà rẹ̀ rí ọba ẹ̀pẹ́ ni tí ó gbà létí mọ́nà bí kíní wọn ni. yóò sì yín etí ọba kọ̀ọ̀tì tí wọ́n bá fún yóò sì dá padà sí 200. òun gùn tiẹ̀ níyì. ìwọ Ọlọ́run orílẹ̀-èdè ní kò sófin ìwọ Ọlọ́run orílẹ̀-èdè ní kò sáṣẹ a sì láwọn aláṣẹ kò sófin a sì láwọn olófin. bó ń ta sí páàkì síbi tí ọ̀yẹ́ ní sí yọ̀ àkọ́jú síbòmí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà sí ni wọ́n. bí taxi bá wà wà kú àfọ ọtán yọ wà kọjú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. gbogbo wọn sì ní àgbàlagbà ni wọ́n. bí tùrọ̀tùrọ̀ bá wà wà kú fún ọtán yọ wà kọjú sẹ́gbẹ̀ẹ́ báyìí. bó ló bú mi báyìí ọba ti rírun gbọ̀n. bọ́lá kadà bá fọ kọ́ńtà rẹ pẹ́ yóò sì tọ́nu padà yóò sì họ. ẹ wo níbo la wa ń bá lọ báyìí. kò wá ṣàánú ara wọn mọ́. àwa kò wá ṣàánú mọ́. tábà ń dákọ̀ tìjọba tiwa náà ń bẹ lára wa. tiwa náà ń bẹ lára wa àfa ìwà islam. àfa àti òní nkankan kọ̀ọ̀mọ́ nkankan kọ̀ọ̀mọ́ iye ayé tí ń bẹ nínú yàrá rẹ̀ ni wọ́n ń pàlà jẹ́ ìfọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹ bá láti rí 1.5 ọ̀rọ̀ yẹn yanjú àwa náà la yanjú tàlájà ní kíní Australia àwa náà dàpọ̀ Australia àwa náà àwọn àfa àtúnú. tó ẹfẹ mi balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run mi náà lágbára kan èmi náà lágbára kan á bá yín ṣàdúrà dé Ọlọ́run sì gbà ẹ sì jòkó láàrin wa yóò sojú yín kọ́lọ́wọ́ gbà kọ́lọ́wọ́ gbà náà ni torí ìníṣẹ́ kan tí wọ́n wà mú ẹ mú 2.5 million dandan ni kọ́ gbà. ẹ mú 2.5 million wa gbogbo tá a pè wá àwa náà là wá kí ni wọ́n wà wá èyí ọ̀kan kan òkú àtàǹpàkò lè ojú ọ̀tún àfin wájàgbọ̀n ọkàn wèrè etí òkè wèrè òun ra alukurani tààrà ẹ ra alukurani 180 ẹ̀yin kẹ́sì lọ kéèyì ṣe ti Nàìjíríà lára Mákà là lọ. kò sí kurani kankan Nàìjíríà tẹ́lẹ̀ Mákà náà lórí gbogbo ìta bá rí. àwọn bẹ́ẹ̀ làwọn ti rà á nǹkan àbá ìwà Islam ìjọ àlìkìyàmọ ọlọmọjà tí wọ́n sọ̀rọ̀ á rí ìran wò. tọ́lọ́ wọn làwọn wọ́n kì í fún wọn. ọmọ nkankan o sì ń kúrọ fáyé o sì ń kọ́lé gàǹgà ń bẹ o sì ń gun ọkọ̀ jàǹjà ń bẹ Ọlọ́run sì ń wọ ọ. àlèkè àmọ̀tẹ́ ẹ̀dá kan aláyà kan wọ́n kì í fún ẹ dá wọn dúró Ọlọ́run ni mo ní tí bí wọn. innahum mas'ulun Ọlọ́run ni mo ní tí wọ́n fẹ́ bí wọn. la ilaha illallah. لا تناصروا ما لكم لا تناصروا. أعوذ بالله من الشيطان الرجيم. èyí ló yẹ ká máa rántí. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
àfàwẹ̀ wà islam àwa tá ń wí yóò bí wa ẹ̀yin tẹ́ ń gbọ́ yóò bí wa lórí ètò Ashabul Janna òun làwà yìí ní Diamond 88.7 bẹ́ẹ̀ làwà tẹ́ ti ń gbọ́ yìí gbogbo olólùfẹ́ ètò yìí ẹgbọ́ lágbọ̀wọ́ ẹ máa wá yí padà ntẹ́tò yìí bá ń wí tẹ́ mọ̀ pé ń bẹ lára mi ń bẹ lára rẹ ẹ gbìyànjú kẹ́ yí padà. nígbà tó kó bá ti gbìyànjú ní jẹ̀fẹ̀lẹ̀ ilẹ̀ nǹkan da padà. nǹkan da afáwọn ẹwà islam a sì wá lu ayíkáyé pé bẹ́ẹ̀ tí ń ṣe wà wá náà ó sì ń. ẹ sì ń lọ Mọ́kà ẹ dé Mọ́kà ẹ kọ lu lárúbáwá ó ní sa ẹ sì ń lọ rẹ̀ ọtẹ mọlẹ tún pé isbir la ilaha illallah muhammadu rasulullah kálukú lọ tiẹ̀ wọ́ọ́rọ́ èyí ṣe tí lu tiwa wá rí báyìí la ilaha illallah àṣẹ Ọlọ́run ti wí kalẹ̀ pé wala nabluwannakum bi shay'in bi shay'in minal khawfi wal ju'i wa nakisin minal amwali wal anfusi والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أما نيجيريا gbogbo ntọ́lọ́ wọn bá wí gbogbo ẹ̀ dé a ti rí tíọ́rì a sì ti rí practical. walanabluwannakum bishay'in. máa bá múlẹ̀ yẹn kọ̀ọ̀kan bá ní àyà Kùránì nù ní ọ̀rọ̀ ọlọ́wọ́n bá rè é gbogbo etí tí ń bá ń gbọ́ wa ní Diamond 88.7 lórí ètò Ashabul Janna. walanabluwannakum bishay'in minal khawfi. tó a máa dán yín wò pẹ̀lú àwọn nǹkan kan àkọ́kọ́ àyà yín ọmọ já ẹ̀rí sáyọ̀ ọmọ já báyìí sẹ́rù ọmọ bá ayé báyìí ẹ̀rù wa ń bà wá àtìlẹ̀kùn ẹ̀rù sì tún bà wá àwọn bàbá wa tí wọ́n ti lọ wọ́n lọ ayé eré àwọn ìyá tí wọ́n ti lọ wọ́n lọ ayé eré wọ́n á sùn wọ́n á sílẹ̀kùn lẹ̀ lóde òní àtúntì ẹ̀rù sì tún bà wá. walanabluwannakum bishay'in minal khawfi. àdán yín wẹ̀rù ọmọ bá yín àfáàyè wà láàmú èèyàn lọ àṣùbà kò síná kálukú sì tún wẹ̀yìn pété ní bọ̀lẹ́yìn mi o ọwọ́ àtẹ̀lẹ́ sí tọ́tọ̀ Azados wọ ni wọn á kíra wọn tó wá yẹ pé ní ìwọ tanu torí pé kò rí dáadáa yóò họ ni yóò sa eré wọ mọ́tàlásí ni. walanabluwannakum bishay'in minal khawfi. ọ̀rọ̀ Ọlọ́run òdodo ní gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí abára wa ẹ wo bí abára wa dé ẹ wo bí atira wa dé aláṣẹ ẹ̀ráṣẹ rẹ pa olófin ẹ̀rófin rẹ ṣe gbogbo àwọn gómìnà ẹ̀ ń bẹ nínú ìlú ọ̀dàbí pẹ̀sìn ń bẹ gbogbo ẹni tí ń pàṣẹ wà nù House of Assembly ọ̀dàbí pẹ̀sìn ń bẹ ọ̀dàbí pé ragolis water ni wọ́n kó kabẹ̀ lórí iṣẹ́ ẹ̀rófin rẹ ṣe ẹ̀rí nǹkan kan ṣe ayé tí yín ń dá ìyá ń jẹ aráàlú torí tiwa lẹ́sìn lẹ́ẹ̀fín ń ṣe mítìnì ṣé bẹ́yìn ló yẹ kí ìyá ọmọ jẹ́ kárọ̀ ọmọ dé àwa káwá pé èrò ìsúlì káomi fàdímù hàn elórí ìjọ òun náà ni ó máa jọmọ ọ̀dọ̀ wọn bá ànábì ti ṣe ayé tiẹ̀ nu bá ànábì ti ṣe ayé tiẹ̀ nu ẹ ní gẹfìlà kọ́ dàbí táǹkì omi kọ́ máa dán bí gbà wọn da àbẹ́là gbogbo ayé sí. òun náà mọ dá nǹkan kọjá ni a máa kó ìsí yàrá sí. ànábì náà gbé ẹ ṣe báyìí òun náà bá wọn gbé la ilaha illallah. walanabluwannakum minal khawfi. wọ́n ní ẹ filẹ̀ ẹ má filẹ̀. àfàwẹ̀ wà Islam olùkún yín ló ní tẹ́ ẹ ṣe. Murtala ọlọ́mùbá wa kẹ́ General Murtala rahmatulah. gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ ńjọ́ náà bíríìjì Táíwò bíríìjì àwọn pẹ̀lú Ibrahim Táíwò tó jẹ́ gómìnà tí wọ́n bí wọ́n jọ ju jígà ni. Murtala ni o. la ilaha illallah gómìnà tó yẹ kó dúró pé yẹ ẹsìn bó wọn bá dé òun náà ń bẹ lórí bíríìjì tó wà pé no ọwọ́ àgbà jígà bẹ́ẹ̀ ti ṣe la ilaha illallah ẹ̀rẹ́ yìí ti wá tó ní jígà owó lẹ̀ ń wá ń jù
bẹ́ẹ̀ bá ju jíga owó tán ẹ̀sìn mi bí ìgbà tẹ̀sìn ìyàwó yín sínú sàárè. ولنبلونكم بشيء ẹ̀yin ọ̀rá àwọn owó. ẹ̀yin ọ̀rá àwọn owó. من الخوف ẹ dọ́kun ìjọba irú ìjọba wo rèé àríru eléyìí tá à ń rírí àní nílùú kan ọ̀kan ò tí ì wọlé ní erílẹ̀-èdè yìí ti jẹ́ o erílẹ̀-èdè yìí mo sì ká lálẹ́ àná pé ń sọ sẹ́mi kò tí eríire tẹ há sí rí pọ̀. erílẹ̀-èdè yìí wọ́n á pè ní abrakadati abrakadati ṣe é rí pẹ́ ọ̀kan bẹ́ẹ̀ àwọn náà fẹ́ ṣe campaign wọ́n ṣe campaign lọ́wọ́ bíi tiwa yìí àwọn náà fẹ́ ṣe campaign bíi tiwa yìí wọ́n á bẹ́ campaign ní sè é wọ́n á gbé òun wá sọ fún ọ pé ẹ wá kó gbogbo búrẹ́dì ẹ kó kúrò nílùú ní campaign bá ẹ wá kó gbogbo kerosene ẹ dẹ̀ kó kúrò nílùú wọn ní ti sọ wá ní abrakadati ó ní tẹ ẹ bá dẹ̀ kó gbogbo ẹ a máa wọlé a máa dìbò a máa láì sọ lọ́hùn. ولنبلونكم بشيء ṣé ọlọ́run wá ní yín ni. ṣé yorùbá náà wọ́n sọ ń lù ú. èèbó ló fi sọ mo translate ẹ ní. tọ́ba káwọ́ bá fi gbọ́ yìí. ó ti yé mi sẹ́rí èèbó ló fi sọ èmi wá translate ó ní ẹ wá mú gbogbo pẹ́ karosíìnì ẹ kó kúò lẹ̀ ẹ dẹ̀ kó gbogbo bread ẹ kó kúò lẹ̀ gbogbo jerrycan tá a máa fi repo ẹ kó pamọ́ a máa dìbò àwọn wèrè kan wá gbé àwọn máa wọlé jẹ́lẹ́rì ìyá yìí náà lẹ́ wọlé. ولنبلونكم بشيء من الخوف ẹ máa káròyìn gan. àfọwọ́ wàsám ẹni tí ń sọrú ọ̀rọ̀ báwọn jáde ó ti dájú pé àwọn ni wọ́n jọ da nàìjíríà rú àwọn ni wọ́n bà nàìjíríà jẹ́ àwọn ni wọ́n dojú nàìjíríà dédé bí ó dé yìí àwọn wọ́n dá fìtínà yìí lẹ̀ fún wa wọ́n ti mọ̀ pé àwọn ti mọ báwọn ṣe tó àwọn ti mọ báwọn ti tún dàrú àwọn ti mọ jókà nísìlẹ̀ àwọn tó sọ pé inconclusive wọn è ká tán. kì í ṣe lédè tọ̀ ọmọ nàìjíríà tó ní. àní ní nàìjíríà yìí ẹ gbọ́ ni gbèdé ń gbọ́. ẹ̀yà wọn náà ní ti nàìjíríà yìí ẹ̀yà wọn abrakadati ẹ̀yà wọn ni. bàbá tó ń campaign bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí wọ́n tó méjìlá tó ń campaign lọ́wọ́ ní abrakadati ni. èyí ṣe gbogbo wọn fẹ́ dìbò. gbogbo wọn fẹ́ wọlé oyè kan lè yẹ bí 100 wà wọ́n á gbé báwọn bá dìbò àwọn dẹ̀ máa wọlé gbogbo yòówù wọ́n ní kódà kẹ́ ẹ wá tàdá kẹ́ ẹ fi kọ́ nǹkan sára owó àmọ̀dáná ìwọ ọlọ́run sátún wá jìyà kúnyà ni ọmọ nàìjíríà ìdápẹ́jà wà náà tó bẹ lọ́wọ́ abrakadati ọlọ́run ti gbà wọ́n ọlọ́run gbà wá náà lọ́wọ́ àwọn wọ̀nyí. ولنبلونكم بشيء من الخوف. ẹ̀yin náà rí pé gbogbo àwọn ọmọ tí máa ń yìnbọn kí owó dà tí wọ́n fẹ́ nìkan àsìkò tí gbogbo ẹ̀ máa ń ṣe rọ̀rì ni tẹ́mọ̀ gbọ́ pò pa táwọn ọmọ kan yọ tí wọ́n lọ kíní kópa mọ́ rí tí wọ́n mọ̀ lọ fèrè sọ ráńdà bá òtù. àmẹ́ni tí ò ní pàmbẹ́ náà ti fèrè fa báyìí tálíkà ní òjò òun ní òróró gbà. àní gbogbo ayé kò sówó báyìí nísìnyí. ó làwọn lọ báyìí ọmọ nàìjíríà. ìbálẹ̀ torí àwọn àkànṣe àwa tá à ń jíyà rẹ̀ pọ̀. àti wọlé náà wọ́n ná kàn bí ṣe. ولنبلونكم بشيء من الخوف والجوع. ẹlẹ́kẹ̀jì nù ni wàlíjúrì àtòfẹ́ bí dán yín o ẹ̀wẹ̀ bí ti gbà yé. abẹ́ wàsám ibi dé kọ̀wá sóúnjẹ àjẹkù mọ́ níbi òde kò sóúnjẹ àjẹkù mọ́ nínú ilé àfọ̀dọ̀ àwọn olówó àfọ̀dọ̀ àwọn ọlọ́lá àfọ̀dọ̀ àwọn tí wọ́n rówó wa jí kó. tó lóúnjẹ tẹ wíwùn ọbẹ̀ ra ń jẹ lọ́dọ̀ ẹnìkan wọn ní ọlọ́wọ́ sọ́ọ̀bù rẹ̀ wọn ní òdò oúnjẹ wọn ní kí ló dé ní gbogbo àwọn èèyàn ti rà á láwọn òun òró gbà. ìlọlọ wọlọ́hún. ẹni tẹ́bi ń pa náà wàá mú èyí tá a mọ̀ fi gbowó ti jẹ. ATM ọwọ́ gbé lọ́wọ́ báyìí ó ní sẹ́ẹ̀ ní kíní tẹ́ fi gbowó. abiyamọ o gbogbo ẹ̀yin abiyamọ ọlọ́wọ́ jẹ wọn mọ́ àtàwa náà tá à ń ṣàdúrà fún yín. nígbà tá a sì wọlé abáyé lérí pé ń ṣàdúrà pé bí kú bá sì dé yóò mú kálukú ni. láàrin ibi ilé ìwé òkè ìbòhùn síbi ilé títà àmọ́ tá à ń bọ̀ nísìnyí wọ́n da gbogbo adúgbò bẹ́ẹ̀ ni wọ́n ń kírun sí yàkàn lọ́wọ́. òun náà mọ̀ pé òun lọ bá wọn. òun dá lẹ́nu. kálukú wa ń sunkún bẹ̀ báyìí. ẹ̀tọ́ kọlọmba ṣàánú ìyá náà. àmì ṣé gbogbo ẹ̀yin aláṣẹ ṣé bẹ́ẹ̀ ti máa wò ní ẹ wo ìtẹ́ àwọn èèyàn bíi ti yín bẹ́ẹ̀ lọ gbà ẹ wo cemetery àwọn tó nípò jù yín lọ bẹ́ẹ̀ gbà. èyí táwa rí la sọ wọn ò bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀. ọlọ́run lọ́mú tún ṣẹlẹ̀ ń bomi nìsín ṣé bẹ́ẹ̀ ti máa ṣe ni. èyí tọ́lọ̀ ní ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run rọ yín lójú o. afọ ìwà islam àṣẹbí júwèé ebi ọ̀pá ayé ó di méjì. ونقص من الأموال والأنفس. tọ́ èyí tẹ́ lówó a máa dínkù lọ́wọ́ yín
ẹ̀yin náà máa sáré kí ẹ̀fẹ̀ ọ̀tán àbáwọ̀ àti ta lè bọ́ta kó ń lówó nísìn lẹ́yìn àwọn tó rówó afábẹ́ wàlẹ̀ àǹfùsì ẹ̀mí yóò ní gùn. wàtàmárọ́ọ̀tì. ẹ jẹ́ gba ilé nìkan ipò wa ní ìsìnkú àwọn sọ fún àwọn jẹ̀mọ́ mi nínú mọ́tò mu ni àpẹẹrẹ ti ẹ̀pìyàn fún wa sí ní ṣé wọ́n náwó báyìí. owó bí àwọn ọlọ́jẹ̀ mo ní sáwọn èèyàn òròwó náà fún adé bí àwọn ọlọ́jẹ̀ adéwàsí lẹ́kọ̀ọ́ mo ní ṣé wọ́n náà àwọn èèyàn òròwó náà. aláyẹ máa gbọ́ adéwàsí à ń ṣe wàásí ní sùrà ní áìláńdì sunday tó lọ yìí à ń bẹ ní sùrà làbádé bẹ à ń ṣe wàásí ńgbọ̀ ya ń bá ní tọ̀ adébí àdúrà o ńgbà wọn mọ ọmọ owó wa àwa ń wojú ara wa báyìí pé látòdìdí Ìlọrin wáyìn bí ẹ bá kú lójú ọ̀nà náà parí nù ṣé n tẹ́ kó kalẹ̀ náà ni wọ́n sì pọ̀ wá pé olórin wa ń gba 7 million kó tó kú òǹlé ó tún wá débi tí ó ti kàn ní wá ń gbé Yasin wàdùhé Yasin ẹ̀wọ̀n tí ń wí o. èrè ayá lòun ké ẹ̀yin tẹ́ ké gbogbo ẹ̀. ànígbẹ́ Yasin wàdùhé wọ́n sì wá takú síwájú wọ́n sì owó tá à ń gbà rí wọ́n wá gbé lọ́wọ́ báyìí ọ̀gá àfẹ́ ẹ̀wọ̀n kò ti sọ́wọ́ wọ́n wá ń gbé lẹ́yìn kọ̀ọ̀kan báyìí Yasin. àmọ́ èyí tí kéde rẹ̀. àníbẹ̀ bá wá ní ibẹ̀ ń jìnnà o gbogbo ọlọ́run kò sọ ilé tí wọ́n kí dáàbọ̀ sí gbogbo ẹ̀ fún wa ní 500. àfẹ́ ìgbé wa náà ní ọkọ̀ pé kí wọ́n fẹ́ wí kí ni òfin wa. kí ló fẹ́ wí kí ni tó fẹ́ wí. ẹ pa àfáà kínní ẹ bá tí wọ́n tó 12,000 wọ́n wà á kán fi repo níbi àlàyé kẹ̀. àfáà àti ẹ bá fi 25 ní ìṣòwò náà mọ̀ tó wọ́n ra. wọ́n lọ́hùn Ebenezer Obey ó ní tẹ́ bá débi tán gbé ń pidán tẹ́ bá débẹ̀ èrò rẹpẹtẹ ni ṣùgbọ́n níbi tán gbé ń sọ̀rọ̀ Olúwa o ṣàṣà ènìyàn ló máa dúró gbọ́ aráyé ẹ yí wa yín padà o ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa orin yẹn ṣiṣẹ́ báyìí sẹ́ẹ̀rí tó ṣe wọn pé gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ t'Ọlọ́run ẹ jẹ ìyà àwọn mánà rẹ̀ ni. àwọn orin tẹ́ ẹ bá ń bu ti jọ òun ni àwọn wúlò wọ́n sì ń ṣe déédéé pẹ̀lú Al-Qur'an àmọ́ tì sìn. orin náà ti sìn mo fẹ́ mú yan yín ẹ̀yin ìyá àwọn náà wọ́n á jó wọ́n á ń gbé àyà lọ́wọ́ dáadáa wọ́n fẹ́ mú yan yín àwọn ìta yìí wọ́n wá sí àyà kedere bíi plasma èèyàn wíwí kú ìbáwọn tó wá jẹ́ mú yan yín wọ́n wá rànjú. ẹ máa wá gbọ́ ajẹ́pà ti wá lójútu ẹ ajẹ́ pé ntọ́ dá wà lé èpo lẹ́nu. ara ẹ̀ náà ni ara ntọ́ dá wà lówó gbogbo ẹ̀sẹ̀ yìí Ọlọ́run ẹ ti jẹ ẹ jẹ ẹ sì bẹ̀rù fìtínà tó kí tó bá dé ẹni ọ̀fọ̀. la tusibanna alladhina salamu minkum khassa. ajẹ́pà náà láfọwọ́ fa owó. àwa ni àfikọ́lọ́ wọn bọ́ sànú wa. Ọlọ́run wa di àwọn olórí tí àwọn ò ní gbọ́ràn. àwọn adití olórí tí ò ní rí náà. àwọn ẹyírí olórí Ọlọ́run wa kó wọn wá. ṣé kéfà máa takunu wọlé aleikum. abábùgà ní agbára kéfà máa takunu wọlé aleikum. bẹ́ẹ̀ bá ti rí náà láfi yọ olórí fún yín. láfi yọ olórí fún yín Ọlọ́run wa ká wọn àwọn sagi sanya. ọkà wọn sá kóńbáàsì ó kó wọn fún bẹ́ẹ̀ kí wọ́n máa rúlu wa àwọn bàbá àwọn bá tiwọn lọ nígbà táwọn bàbá ó sọ̀rọ̀. nísìnyí olórin wèrè lọ́pọ̀ nísìnyí omi lè gbọ́ owó mi yóò sì máa ya. bẹ́ẹ̀ni nígbà tó yẹ eré ní ẹni ẹ pèlè olórin ní ọ̀wẹ̀ wí òun lọ́wọ́ ṣòkòtò nìkan yìí òun ní kó sínú private party. àfàwẹ̀ wàsílám olórin ń pera wọn báyìí pé yes mo fẹ́ ṣe birthday mo dẹ̀ need 1 million. àṣà tó bá sì dá gbogbo ayé ọmọ dá. ẹni wọ́n pè báyìí òun ní òkè wọ́n bá ti pé báyìí ni òun fún ọ ní 50 million. wọ́n wá ń dáwọ́ jọ owó wá ń lọ bí. ẹ̀yin àfẹ́ yìí náà ẹ̀dán wò bẹ́ẹ̀ ẹ pè yàn. àfẹ́ wàsílám ẹ má jọba yín lóje èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ o. ẹ pè yàn. mo tiẹ̀ fẹ́ wo bó làwọn àfa bó la ṣe fẹ́ràn ara wa sí. àwọn ọ̀dà owó yìí gan. àfa àti kọ̀kọ́ pé ǹjẹ́ mẹ́tí kọ̀kọ́ pé ẹ tí mẹ́tí kọ̀kọ́ pé ẹni tí kọ̀kọ́ pè ní eléré gbogbo àfa tí ń bẹ ńlọrin mẹ eléri wa mẹ eléri wa mẹ àfa àgbà nílọrin àfa àgbà kí ni wọ́n wá sí. ṣé mẹ àfa àgbà ta ni gbogbo wọn sáà ń gbé bẹ mẹ Ubandoma. Ubandoma Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà bàbá Ubandoma kó wọlé àkódé ni wàá bá jẹ́ kó lè tiwa náà òun ní kọ̀kọ́ pé ẹni salamu alaykum bàbá wa Ubandoma ẹ dákun mo bẹ́ẹ̀ ṣe birthday mi. wọn á ní ẹ dákun inú tíra ló wà. mo sì nídìí inú tíra ló birthday wà. èmi ò tiẹ̀ ní dákun yín sọ́mọ òun dákun yín ni mo nídìí
50 million. sẹ́ẹ̀rí àfàtẹ́ fẹ́ pè gbogbo àwọn àfáàní máa gbélé wà lómọ̀ tẹ́ fẹ́ pè. ìpè ẹ̀yin náà. èyí ó láyà tí wọ́n bí lọ́wọ́ yín wọ́n ní tẹ́ fẹ́ sí i ìmú lọ́wọ́ àná Kùránì. èyí ni kò sínú Kùránì àmọ́ ẹ mówó wá. tọ́wọ́ wà ní mo ti gbọ́ àwọn náà sì kọ́ mo ti gbọ́ mọ̀ sẹ́ndì ẹ̀. àbáwẹ̀ wà Islam ọ̀rọ̀ wa lónìí tadullu ala tanbihi thalatha yóò máa dá lórí ìtají mẹ́ta min khayrillahi ta'ala nínú àwọn orí Ọlọ́run tọ́lá rẹ̀ ga wa tibari alayhinna àti ìwòye sáwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wal amal bihinna àti ṣiṣẹ́ tọ̀ wa awwaluha àkọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́ta ọ̀hún alimalu òun lówó wa hiya khayrun min khayrillahi ta'ala owó tẹ rí yẹn oore kan nínú àwọn oore Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga wa sababun litafawumi òun náà ní sì ṣokùnfà ntẹnu yẹn fi tọrọ bẹ́ẹ̀ bá lówó ẹnu yẹn tọrọ wọn ni ẹ̀dá kan ní sùúrù ẹjọ́ àwọn Alhaji Buhari sọ sọ́rọ̀ yìí bẹ́ẹ̀ bọ́ mi bá wá ní ẹ̀dá kan máa sọ àwọn àgbàlagbà ló ń jókòó ẹ̀dọ́kẹ́ ká wà ẹ̀dọ́kẹ́ tí kan Alhaji ni adákan yìí la fẹ́ kẹ́ ó tiẹ̀ padà sọ̀rọ̀ kan tẹ́ akànní wọn ó jókòó ni ìtorí rẹ̀ náà la fi dọ́rọ̀ yìí lẹ̀ níta wọn ò wí akàlà wọn ò jókòó wọn wọn bẹ́ẹ̀ ni torí gbogbo náà bàbá wọ́n sàfihàn lówó ọkọ̀ wọ́n sàfihàn lówó ọkọ̀ wọn fi lọ ní. ẹni tó lówó bàbá sọ̀rọ̀ tó bá purọ́ ẹ̀wọ̀n kan wọ́n ní olùsọdákítà wà máa ná tọ́kítà kábàlà. takallama kasiba. tí máa ń gbé odù kalẹ̀ odù. wọ́n sì máa gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni. aláwọ̀ ò ní yẹ tó wíwọ̀. aláwọ̀ kan dìde mọ́sálásí látùbà ó ní àyèmí yọ̀ọ́lẹ̀ àbí ọ̀yọ́lẹ̀ wọ́n ní gbùrùgbùrù. n kò wọ́n bẹ lọ́wọ́ ẹ̀. àyèmí ọ̀yọ́lẹ̀ àbí ọ̀yọ́lẹ̀ wọ́n ní gbùrùgbùrù. àlẹ́ bírù yìí bá wíwẹ̀ wọ́n kékeré kọ́ra àmọ̀ pé ẹ̀ wá. kọ́lù sọdákítà wà máa tọ́kítà kábàlà. ẹ lọ́kọ̀ ẹ̀ wí bẹ́ẹ̀. kọ́lù sọdákítà wà máa tọ́kítà kábàlà. ama innal fakira iza takallama sadiqan ye ẹ wá wẹ̀ tí o ní nǹkan kan kò ní ga kò ní go ọwọ́ ànáwó láàrin mítínì ọwọ́ ni ẹ dákun chairman èmi náà lábàá. kí là bá wí. wọ́n kọ́ pé talẹ́ lọ́nà ọwọ́ alájí kìíní ìjòkó náà dákun jòkó farabalẹ̀ náà já gbọ́ àwọn ọ̀rọ̀ gidi náà. ẹjọ́ sọ̀rọ̀ ẹ fi ilé nǹkan tí ń ṣe ní nǹkan tí ń ṣe lórí. wọ́n pè tí ń ṣe sẹ́lẹ̀ nù. àfáà Islam owó làkọ́kọ́ òun lórí Ọlọ́run àfáà Islam àfáàní ẹlẹ́kejì nínú àwọn àtàjì al-ilmu wa hiya khayrun ìmọ̀tàwí oore kan ni wa nurun ìmọ̀lẹ̀ kan ni wa zina ọ̀sọ́sì ni ìmọ̀nù. ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ tó gba àkókò ni ọ̀rọ̀ tó gba àkókò ọ̀rọ̀ pé tòun ẹ̀ máa sọ lọ ni tìmọ̀tẹ́ tó wá dé yìí wọ́n ju gbogbo ẹ lọ. min khayrillahi ta'ala inú àwọn ọ̀rẹ́ Ọlọ́run tó ga bil ilmi pẹ̀lú mímà yu'raful mar'u wọ́n dá yẹn mọ̀ bàbá wa ìmọ̀ gbà lónìí bàbá ìmọ̀ Fúlàní àwọn bọ̀. ntí ọmọ wu àwọn yẹn lára bàbá ìmọ̀ gbà lónìí ni pé ẹ̀jẹ̀ mọ̀ kéwú. ẹ̀jẹ̀ kó kéwú sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀. àkọ́kọ́ náà kẹ́ kọ́kọ́ rí wọn náà ó dùn rí. ẹni nisa siya àríyàn ó ìmọ̀mọ́ àgbà dà pọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ wá ní kí ìmọ̀mọ́ àgbà ọ sọ̀rọ̀ Ọlọ́run o kọ́dà kí wọ́n má fà á yà kí wọ́n má fà á yà rárá. tọrọ wa di àmì mẹ́ta. àmì mẹ́ta. baba ẹ mọ ẹgbẹ dáadáa baba mọmọlé baba jẹnẹsì. sẹ́wọ́n ní baba mọmọlé báwọn bá ń kéwu ẹrù kọ́ ọmọ Lárúbáwá làwọn ni ẹ rò pé ọmọ Lárúbáwá ìfáànù wọn ní agbára ẹ rò pé Lárúbáwá ní sọ̀rọ̀ tẹ ẹ bá yọjú sí ẹ bá rí wọn. ọlọ́wọ́ pẹ̀lú àwọn òṣèré fún ìṣẹ́jú márùn. La ilaha illallah. òṣèré fún ìṣẹ́jú márùn. ibi ayé àṣírí yìí mà dá. torí bẹ́lẹ̀ tí ń bọ̀ alẹ́ yọmọ wa. ìmọ̀ máa kọlu àwọn. sọba ṣe dáadáa fún yín. bil ilmi yu'rafu al-mar'u ibi àti lọ́nu ni man lam yara al-ilma a'la fi kulli shay'in yasabu. gbogbo ẹni tí ó bá máa rí gíga ìmọ̀ kọ́mọ wò pé ìmọ̀ mọ̀ ga lára gbogbo nǹkan yasabu yọ sọ̀sọ̀kúsọ̀. ẹnikẹ́ kí wọ́n kí káyìrò
tọ́lọ́wọ́n bá gan ní ibitu Misra fa inna lakum ma sa'altum. la ilaha ihbitu Misra fa inna lakum ma sa'altum. kí wọ́n kẹ́ káyọ̀ ọ̀hún náà. èkejì mọ́ ìsọmọ sọ pé kéwù kan Tòkunbọ̀ mọ́ torí tẹ́lẹ̀ láti dáadáa Tòkunbọ̀ náà ń kéwù. ìlú kan náà ló ti wá. Tòkunbọ̀ ní tẹ́lẹ̀ wọ́n wá pé àwọn kéwù Tòkunbọ̀ ní o sì wí Tòkunbọ̀ náà ń kéwù. ọ̀rọ̀ Lárúbáwá kan sọ yìí o Lárúbáwá ni o tó lóun ké Kùránì o Lárúbáwá lọ́wọ́ fi gbé gbogbo ẹ̀ kalẹ̀ o. bó tún ṣẹ̀ríà Lárúbáwá náà gbé kalẹ̀. bó tún ṣẹ̀ríà náà àbí kò ké tó o bá ti lo náhàwù tó o lo sọ́ọ́dí ọ̀ kéke kúke. ó wíwí kúwì. àwọn kéke ní Alubarika ní nǹkan Alubarika kọ ọwọ́. tó dáhùn ti ṣe wàhálà lẹ́ni mímọ́ ẹ kàtírà mi báyìí ẹ ní mọ̀ ẹ sì mọ̀ ṣàdúrà fún. àfàwẹ̀ wàzúlà àfàlìfà inú tají ẹlẹ́kẹta asharaf iyì hiya khayrun oore kan lòun náà min ni'amillahi ala ibadihi nínú àwọn àdẹ̀rà Ọlọ́run lórí ẹrú ẹ̀ fàfi ahdila ayyami afáyẹ wàsílám nígbà tó di ijọ́ kan ijtama al-mal wal-ilm wash-sharaf ìmọ̀ owó iyì wọn wá kóra wọn jọ wadara bayna thalathati lahawari tali wọn wá ń ṣe fanfala kápá èyàn fẹ́ ṣe kọ́nfẹ́rẹ́nsì tàbí ọ̀rọ̀ mi èdè àwọn alájí àgbànú tàbí ọ̀rọ̀ mi láàrin ara wọn faqala al-malu ìmọ̀ wá dáhùn inna sayri ala an-nas azimu ó ní èmi owó lọ́kọ́ sọ̀rọ̀ ó ní sẹ́ eré mi owó idán mi lára ẹ̀dá azimun ó tóbi púpọ̀ àfàwẹ̀ wàsílám wàbí ríkì yajibul kabiru wasagiru pẹ̀lú bọ́dọ̀ ní sẹ́mi lọ́rùn ẹni bá lọ dúró tì lẹ́gbẹ̀ẹ́ kálukú ọmọ wa àgbà ọmọ wa. kọ́dà kó jẹ́ òpònú èèyàn. wọn á ní ẹ dákun o kẹ́ni lọ́sí sábẹ́ ṣe ẹ dákun ẹ̀pẹ́ sáré Mùsàfá o wọn á ní ẹ dákun ẹ̀pẹ́ Yàyà Sẹ́ríkì o wọn á ní ẹ dákun ẹ̀pẹ́ gọ́fúnà Abdulrahman Abdulrazak o wọn á ní ẹ dákun ẹ táwa fi jẹ sílọ́nsà ẹ fi Bùkọ́lá ṣe lìdà. torí nǹkan kan kọ́ àfẹ́rẹ́ owó gbà. torí nǹkan kan kọ́ ìfẹ́ yín kọ́ la níbà owó ni kẹrin alọ́ ká ṣe tọ́lọ́ ni. wọ́n ti ń bẹ lọ́wọ́ yín ni. ìsì ń bẹ lọ́wọ́ yín la fi ṣe yín bá. èpo ọwọ́ yín wọ́n fẹ́ lá. èpo ọwọ́ yín la fẹ́ lá èpo wa lọ́wọ́ yín. Ọlọ́run má jẹ́ kí ẹ̀jẹ̀ ó wà bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi bá yín la. Ọlọ́run má jẹ́ kí ẹ̀jẹ̀ ẹ má jẹ́ ó débi ọwọ́ yín Ọlọ́run ní jó dé. Ọlọ́run ní jẹ́jẹ́ débi ọwọ́ yín o. ọlọ́dẹ̀kan ò nílẹ̀ ẹ̀jẹ̀. gbogbo ẹ̀yin tá a kà á lẹ̀ yìí ẹ jọ̀ọ́ mi bá ti ń pè yín tọ́lọ́run bẹ́ẹ̀ ti ń dáhùn náà ni ẹ máa dáhùn. ẹ̀yin táwọn ọmọ Ádámù fi ń pè yín báwọn ni pé èpo wa lọ́wọ́ yín. wọ́n lè fẹ́ bá yín la. èyí tí ẹ bá sì lọ ẹ gbìyànjú ẹ tún dá wọn lóhùn náà lẹ́yìn ètò. ẹ tún dá wọn lẹ́yìn ètò. ẹ dá wọn lóhùn lẹ́yìn ètò. ẹ dákun. owó ni ẹ̀ wá bí ìgbà ó ní wà fí ọ̀gàn yá bí àfẹ́ wàsílámù ń sán kó tiẹ̀. wà fí igi yá bí. my absence. ó ní tẹ wá rí tí n bá wá sí nlé èmi owó tí n sí bẹ́ẹ̀ tazolo ṣẹ̀dá ìdò wàlfitna ilé kókó àti wàhálà wà ṣẹlẹ̀. fakọ́lá ní ẹ̀lbù ẹ sọ̀rọ̀. ẹ dúró kí ẹ tó débi kó tó kan ìmọ̀ ọ̀hún bí ẹ bá ti sí nlé owó nù wàá lọ ṣẹlẹ̀ fìtí lọ ṣẹlẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ní. òun ni ṣé ní obìnrin torí ẹ̀ bọ́ra sí òun. gbogbo tẹ fẹ́ rí ẹ máa rí. gbogbo àyà tẹ fẹ́ wò lé. ẹ sábà ń kówó wèrè lówó wèrè òun gbà. àfikún wọn bọ́lẹ̀ wò báyìí. torí wèrè ní ilé aṣọ ọlọ́run ẹjọ́ wọn gbé wèrè wọbẹ̀ bóun bá gbé wèrè ẹ wo ilé olórin tó ya wèrè jù láyé èmi à ń kówó fún. ẹ gbọ́ tó gbẹ́rẹ́ ni olóhùn ni wèrè olórin. wèrè ni ẹ wá gbárí wèrè ẹ wèrè ẹ ti rí. ẹ wẹ yé eriri ọ̀dà àdánwò kan tó wá dé gbogbo onímọ̀rú ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé wọ́n wá ń lẹ fọ́tò rẹ̀. wọ́n wá ń lẹ kíni fẹ́ wèrè. ẹ wá ń lẹ fọ́tò wèrè. ẹ wá ń lẹ wèrè olórin. ẹ wá ń lẹ lẹ́yìn ẹlẹ́mọ̀rúwa. ẹ wá ń lẹ mú bí iwájú gíláàsì. ẹ wá ń lẹ hamato mọ́tò. ẹ wá ń lẹ hamato mọ́tò ẹ sọ ní hamato wèrè. ẹ wá ń lẹ ń dá yẹnu bí isu. wèrè rẹ kókì. ẹ gbé wèrè sẹ́yìn ọkọ̀. ẹ wá lẹ ní mọ. fọ́tò bàbá wa mọ́mú jáde mẹ́mẹ́ fọ́tò bàbá wa mọ́mú mọ̀lẹ́ mẹ́mẹ́ fọ́tò bàbá wa mọ́mú gàmbarí mẹ́mẹ́ fọ́tò bàbá wa jánásì mẹ́mẹ́ ìwọ tó o bá lẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó o bá ń gbọ́ báyìí máa sí ikú ò kó lè dáa fún ọ. fọ́tò bàbá wa mùdírù mọ́ríkàsì mẹ́mẹ́ lẹ́mọ́ fọ́tò bàbá wa lájí àgbà tòní lẹ́mọ́ tànágan ẹ̀lẹ́
fọ́tò bàbá wa ń dá sàláàtì ẹ̀lẹ́ fọ́tò wọn bẹ láyé ẹ̀lẹ́ mọ́. fati abisimilayi ń bẹ wọn ń tà wọn náà. ayatul kursi yóò bẹ. wọn lẹ mọ ẹ wá lẹ wèrè olórí. àdéhùn tó wá kún ni Ìlọrin là á ti ń sọ̀rọ̀ yìí irú rẹ̀ tó ṣe pé ọkọ̀ yẹ kó ṣe pé àwọn ọmọ wọlú ọkọ̀ òun bẹ́ẹ̀ wá yín gbogbo ẹ̀ sókè ẹ̀ wá ní gbádùn. ntọ́ yẹ̀yẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti rí wèrè olórí lẹ́yìn gíláàsì báyìí kó sì wọ̀ mí. bá a ti rí ni tọ́ba yẹn pàwọn náà bá darí irú ọkọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti wọrú mọ́tò bẹ́ẹ̀ tẹ́ ẹ wọrú mọ́rúwá bẹ́ẹ̀ tí ọba ti ta yóò sì. láhàólà ń bẹ ẹ̀lẹ́mọ̀ gbogbo bí ẹ sì ń pè sí la mọ̀ gbogbo bí ẹ sì ń pè sí la mọ̀. ìwọ tó bá ti lẹ̀lẹ̀kulẹ̀ ò ní tà mọ́. bẹ́ẹ̀ ni ó ti rí nu. kò le tó bá mu. fọ́tò àwọn ẹni Ọlọ́run bẹ ṣé Abdul Kadir bẹ ẹ̀lẹ́mọ̀. bó o sì lẹ̀ kankan mọ́ ṣé àwọn Tijani bẹ ẹ̀lẹ́mọ̀. bó o bá ti lẹ̀ kankan. ó wà sí àgbáyé bẹ ẹ̀lẹ́mọ̀. ẹ̀ á lọ lẹ́lẹ̀kulẹ̀. à ń lẹ́lẹ̀kulẹ̀ ń bẹ nu yín tọ́ dà. àlọ́ wa yí ó kẹ̀lẹ́ rárá àzàmọ́ àwọn kékeré wọn àwọn ìyá táwọn ń lọ ra ta àwọn kékeré àzàmọ́. gbogbo tó kówó lẹ́nu owó ní tóun ọba ti sí ń lé ibi àti lọ́nu. ibi àti lọ́nu àbá. owó tóun ọba ti sí ń lé fìtínà sì dé. ṣé fìtínà wá dé nísì. ẹgbẹ́ yẹn nu ọkọ̀ tó yẹn lọ sí ìtàfí wọn pé èrè olórin ẹ̀ẹ́dàmú àdúgbò wa ṣe kálá ìkíná. azinabutu zambam wakọlu zambu kálẹ̀ adamu àwọn kan wọn lọ bí ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kí ló dé ọba wa lóde ọba lóde ó ní kò sí. wa iradan fakultu lahum ó ní azinabutu zambam faqalu zambu kal adam. ṣé mo sẹ́yìn lẹ́sẹ̀ kẹlẹ̀ fi pèmí níbi ìyàwó lẹ̀ lọ́lẹ̀ pèmí yìí. wọn lò lówó ni. alimadu zeyinun wàmúkọ́ láti dára ìmọ̀ alimalu zeyinun. ọ̀sọ́ ni. wàmúkọ́ láti dára ìmọ̀. wàmúkọ́ láti dára ìmọ̀. hayyun kaman mata illa annahu sanamu. hayyun kaman mata illa annahu sanamu. ọ̀yá ìyàjẹ́ tó ma bí ọ̀là Alubarika. àìsí rárá ni bí ọba tó lọ́wọ́ yẹn ìtì ń bá wa fẹ́ra ní Nàìjíríà àìsí rárá ni. èsè ìwọ ọmọ kéwú tó tẹ̀lé àfa rẹ mọ́ èsè ìwọ ọmọ kéwú tó tẹ̀lé àfa rẹ mọ́ èmi ò tẹ̀lé wọn mọ́. wọ́n máa fi ká tẹ̀wó ni. abẹ́ tiẹ̀ kọ wọn ra mọ́tò fún mi ni. wọn ra mọ́tò fún mi. ọ padà ra. bàbá tó wọn bí pé kọ̀ ra mọ́tò fún sáfà tiẹ̀ rà fún. ṣé àfa àti ẹ̀ ọ̀dà bàbá ní ọ̀dà káti ẹ̀ yọta àfa àti ẹ̀ kú ká àfa mẹ́ta fún mi nílọrin tọ́ra mọ́tò fọmọ kéwú ẹ̀ àti pé wọn ọ̀ra lẹ̀ fún mi. ṣé bí sẹ́nsẹ̀ rẹ̀ nù. bèbí tí ń wíwájú wọn nù wọn ọ̀ra lẹ̀ fún mi. bàbá tó wọn ní bàbá wa ṣe pé irú tó fi kú lẹ́yìn àfa àti ẹ̀ ní ìsàmàlẹ́kùtù yá ti kà kàzáṣà àtò wọlé amúnú. wà á bàtà àkà òsínà. fàlà kàkàlẹ̀ hosinu. sẹ́ẹ̀rì pé èpè làfà sẹ́ńgbẹ́ yìí àfààní fàlà fàrà kàkàlẹ̀ hosinu ìbànújẹ́ náà ò ní kó lára rẹ tẹ́. ajẹ́ pété yóò bá tẹ̀lé ìfaradà ni Ọlọ́run yóò wá dé. kí la wà lò lẹ́yìn wọn. Ọlọ́run yóò dé. kí la lò lẹ́yìn wọn. gbogbo àwọn tó ṣeré lẹ́yìn Ọbalagége kí ni wọ́n lò ń gbà tí baba ń dààmú lórí kọ́ ọmọlọ́mọ yé yẹn. ìfaradà ni. owó kí baba náà jẹ gbogbo àwọn tó tẹ̀lé aláàjì àgbà kí ni wọ́n lò. ìfaradà ni. bí ọba ti wà ní ìfaradà kò ní tẹ̀lé àfa. ìwọ ọmọ kéwọ́n tàwọn akẹ́gbà náà wàláyé ìràwọ̀ wa ni wọ́n lò. ó sì gbàgbé pẹ̀lú Ọlọ́run ni òsì. èmi bọ́dà máa lọ dára wọ̀ rẹ lò. ṣé ìràwọ̀ rẹ làbá ń lò tọ́lọ́run fi ọ̀run sí kéwúláyé lónìí. ẹ bá pè mí wá sí máa sì nítọ̀. nǹkan mẹ́ta náà mo fẹ́ bẹ́yìn jẹ́ máa sọ ẹ sì dì í mú. ọ̀rọ̀ owó. kájánà sí ọ̀dà kẹtì ẹ̀ kọ́ tiẹ̀ mọ́ kájánà bí wọ́n tẹ̀lé mi wọ́n. èyí wà pé tọ̀ ọ̀rọ̀ owó ni mílíọ̀nù káyìrì láì tààlà. bàbá wa sí àmọ́ sẹ́ẹ̀rì báyìí kọ́ lẹ̀ dá owó ni Ọlọ́run ló bùn yín lówó ọ̀bẹ̀rẹ̀ bá sínú. nígbà wọn bá wí wù. ẹ sì máa ná kówó lè pọ̀ sí. ẹ sì máa ná kó lè pọ̀ sí. ẹ máa bá wọn kọ́ mọ́sálásí kọ́lọ́wọ́ lè sàánú yín sí. ẹ máa sàánú àwọn tí yà ń jẹ wá sí o ti bẹ̀rẹ̀ ni. ẹni tí ó bá tiẹ̀ tún wá lóhùn tẹ́lẹ̀ nìyẹn ní sọ́wọ́ ẹ̀kún náà lóhùn tiẹ̀ tẹ́lẹ̀ yóò já nǹkan rẹ̀. yóò já tí mo wá ní 40 minutes mo sì yíwùn tó mo ní sọ chairman afẹ́bẹ̀rẹ̀ àdúrà owó ya kí lẹ́sẹ̀ kù ebi ká lè sinmi la jánásì a sinmi díẹ̀ òun náà tún já nítorí wọn fi ń lu ajánásì nù. Ọlọ́run pẹ̀lú nípa pé iyì àtàpọ́nlé bàbá wa àfa wa tó jẹ́ ọ̀kan náà lẹ́yìn Dr. Kamil Alaye nígbà táwọn alájà àgbà wọn sọ gbólóhùn kan ìgbọ́n tí wọ́n wí wọ́n ní nígbà táwọn alájà àgbà ti kú làwọn ti sọ pé kò dájú pé àwọn yóò kí àwọn ọmọláyé wọn pa àwọn lé mọ́ táwọn ìyá bá sì kí àwọn kọ́ bá wọn lógìkì náà ni pé iyì wọn làwọn ń lò. iyì